èèyàn ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ náà pé òun lòún pààyàn kóòtù wọlé tún gbé lọ òun dú èèyàn wèrè ń títì gan wọn ò gbọ́dọ̀ dù tó bá jẹ́ èrò bóyá fẹ́ là bóyá fẹ́ lu láì níṣẹ́ lọ́wọ́ ó fẹ́ ra mọ́tò sálárì ẹ̀ ò ra ọ̀kadà òun ló ń bá kiri wọn náà ò ní pẹ́ pààyàn òun náà ló fà á tí lẹ́kàn lọ́ọ́ fi pààyàn níṣẹ́ ọ̀gá ẹ̀ ò ràn lọ́wọ́ ṣùgbọ́n ń gba sálárì ẹ̀ lọ́dọ̀ ọ̀gá kí ni àwọn pásọ̀ tó ń gbé kámẹ́rà kiri torí wọ́n fẹ́ lọ pín owó they are working against the Bible ṣé ó yẹ kí Jésù kúrò kú tó kú yẹn pẹ̀lú oore tó ṣe alájú afájú ají òkú dìde àṣẹ amára láradá ohun tí ń gbà tí ọba sọ yìí pé ta ni ká dá sílẹ̀ a máa tó bọ́ sásìkò yẹn nísìnyí àsìkò lẹ́ǹtì ta ni ká dá sílẹ̀ nínú olè yìí àyọ́ ni ẹja bárabà sílẹ̀ ẹ̀kan Jésù wà lórí olóore bí lẹ́kàn ṣe kan ọ̀gá ẹ̀ mọ́ àgbélébù màmá kan wọ́n gbé wá bá wa ní campground tí mo ń sọ fún yín pé níbi ọdún bíi 5 sí 6 sẹ́yìn ó ní kò sórí òkè tí wọ́n ti dé pé ó lóyún ọdún 5. oyún ìjú kan oyún gangan. oyún olóyún ọdún èèyàn ti kùn. bẹ́ẹ̀ kò bí fọdún 5. ọmọ gan ó ti wu eyín. ẹ máa gbọ́ mímọ nírun abíyánu oyún. èmi ò mọ̀ pé ó wà pẹ̀lú wa alẹ́ ọjọ́ ìṣòro ọjọ́ Friday a máa ń ṣe ìṣòro ní convention lóhun olúwa jáde pé arábìnrin kan wà níbi tó ti ní ọdún 5. oyún ọdún 5. bẹ́ẹ̀ ni àwọn èèyàn bá pariwo ajá àwọn èèyàn tó ti mọ̀ bẹ́ẹ̀ kò sí tó fẹ́ ẹ̀rù ń bá wọn àti wá bá mi ṣe get àti wọn wò pé àwọn mọ̀ pé Ọlọ́run máa sọ̀rọ̀ wọ́n gbàgbọ́ dé lẹ́gùn yẹn ẹ jẹ́ n sọ fún yín mi ò gbàdúrà fún mo kàn ní kó bá mi bu omi wá mo dẹ̀ gbé sókè mo dẹ̀ dá sínú mo dẹ̀ gbóhùn olúwa pé tó bá di mi ò máa bí ọmọ yẹn. ìbéèrè kan tí wọ́n á béèrè ni pé torí ẹ̀sọ́ ńgbà kan ẹ̀sọ́ nípa ẹni tó yẹ pé wọ́n ti gbà lọ́wọ́ tó ti tọrọ lọ́wọ́ òòṣà kan tó òòṣà ti fún un tó ti dá májẹ̀mú pẹ̀lú òòṣà ṣùgbọ́n tó ti gba Jésù ní ìsìn tí wọn ò dẹ̀ tọmọ ò dẹ̀ mọ̀ pé ibì kan náà ti tọrọ òun ẹ̀ ń bá wà lórí oko bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe kó sáré lọ padà lọ bó òòṣà ń pé òòṣà wọn lọ́dọ̀ mi náà ti tọrọ rẹ o wọn lọ́dọ̀ rẹ náà ti tọrọ mi o kí ni tó máa jẹ tàbí tán ní kí n fún ọ tán wọn fún ọ o àbí kí ni yóò ṣe. ọ̀nà méjì ló pín sí o ẹni tó bá fẹ́ jogún ayé ó lè padà bẹ́ẹ̀ ni tó bá fẹ́ jogún ayé tó wò pé ó dà pé kìíní ìgbẹ́gbọ́n tó bá jẹ́ pé Kristi ló fẹ́ bá lọ ó máa gba Jésù ó dẹ̀ máa pinnu láti jẹ ìyà tó bá wà nídìí tó náà máa dé pẹ̀lú ẹ̀. Yorùbá Gidi TV. ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo wọnú ilé yìí wá ta ni ọba ògo náà kó tún sọ́ba ògo míì bí ò ṣe Ọlọ́run ọ̀gá ògo nìkan ṣoṣo. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn níbi gbogbo tẹ̀ tí ń wò mí ọ̀rọ̀ ló tún délẹ̀ yìí ẹ jẹ́ àjọ sọ ẹ jẹ́ àjọ rò ó ẹ jẹ́ àjọ gbé e yẹ̀wò ká wá gbé e yẹ̀wò kó má jẹ́ nípa tara nìkan yóò dáa yóò dùn bá a bá lè wọnú ẹ̀mí ìdí rèé tí mo fi wà pẹ̀lú wòlíì Ọlọ́run Ọlákúnlé Fásùgbà ló kọ mi òdú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ fólókò mo kí yín bàbá. ẹ ṣé God bless you sir. Yes sir. lákọ̀ọ́kọ́ náà ẹ bá ń farabalẹ̀ dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni Prophet IDOWU Kẹ́hìndé Olúkáyọ̀dé láti ní ìjọ the Lord's Prevailing Prayer Ministry ìjọ tó ń gba àdúrà àgbáyọrí ní Lẹ́mẹ̀ lábẹ́òkúta Ogun State ní Nàìjíríà. tó ó ṣẹlẹ̀ ó báyàn lọ́kàn jẹ́ ó gbomi lójú ọ̀pọ̀ èèyàn gbogbo ẹni bá jẹ́ aláàánú ẹni tí ẹ̀jẹ̀ ń sàn nínú ara tiẹ̀ náà tó sì jẹ́ abiyamọ lọ̀rọ̀ wọn ó kà lára púpọ̀ nígbà tí wọ́n gbọ́ bí dẹ́rẹ́bà ọkọ̀ kan nílùú Abẹ́òkúta bó ṣe wò sùnsùnsùn tó wọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ tó sì pa odidi mọ̀lẹ́bí kan wọn ó pa ọ̀gá tó jọkùnrin ó pa ìyàwó ó sì tún pa ọmọ bíbí kan ṣoṣo tí wọ́n ní ó dáná sun òkú tọkọ-tìyàwó sínú ilé lóru mọ́jú ọjọ́ ọdún bọ́sọ̀ọ́dún tuntun 2023 gbẹ̀yìngbẹ̀yìn ọ̀ka fó àṣírí tú òkété bóòrù àkàrà tú epo fún un ǹjẹ́ kí ló dé tó pọ̀ ọ̀gá rẹ ó ní wọ́n increase owó sálárì òun fẹ́ ra maṣíìnì ọ̀kadà òun ní kí wọ́n fóun lówó wọn fóun òun ní ká tiẹ̀ tó yọ̀ ń lówó wọn ìyá òun ṣùgbọ́n sọ́jẹ́ ń gbèsè ohunkóhun wọn àjẹ́ ní gbèsè sálárì àfikún ní ń béèrè fún mo mọ̀ pé ẹ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà.
mo ń gbọ́njú ojúmọ́ ni mo ń wò. àkọ́kọ́ nígbà tí ẹ rí ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ ó bà mí nínú jẹ́ gidi. kí lèrò tó kọ́kọ́ wá sí yín lọ́kàn? èrò tó wá sí mi lọ́kàn ni mo rò pé ṣé inú ayé la tún wà yìí. lórí àti ẹ̀ṣẹ̀ mọ̀ pé àkọ́kọ́ mọ̀ àti mọ̀ ṣírí ọ̀rọ̀ so ó bà mí lọ́kàn jẹ́ gan. mo ní ìmọ̀lára yìí pé àwọn aráalé máa wà ń bẹ̀. mo ní lọ́kàn mi bẹ́ẹ̀ pé kíní yóò lè jẹ́ ará àtìsá nìkan. èrò kejì tí mo júrò ní pé tí nǹkan báyìí bá máa ṣẹlẹ̀ á jẹ́ pé ẹnìyẹn náà jẹ́ èèyàn burúkú wọ́n fi lè pa. I thought nǹkan tí mò ń rò nìyẹn. kó tó di pé èèyàn pa ọkọ ó pa ìyàwó ó pa ọmọ ó tún fẹ́ pa ọmọ ọ̀dọ̀ tí orí ò bá yọ yẹn. mo wò pé bóyá ẹ̀san mo jẹ́ wọ́n pé kíní yìí kò lè jẹ́ lásán bóyá ìmùlẹ̀ wà níbẹ̀. mọ́ lẹ́yìn ìgbà tá a wá rí gbogbo ẹ̀ mo rí i pé bàbá yìí àti ìyàwó ẹ̀ wọ́n kú ṣípìlì. ó sì ń bà mí lè súnmọ́ jù nínú program yìí náà mo ti wò lánàá bí tí mo jókòó sí tí mo ti ń wò mo wò lẹ́mẹ̀wàá. mo wá ń ronú pé ṣé nǹkan tó lè fa tó fi pa ènìyàn lélẹ̀ mo á rò pé inú ayé lè ṣùgbẹ́ ó dẹ̀ ń gbé inú ayé ọkàn tó bá fi ra ìfẹ́ ṣù. ṣé ibi tó wù náà bá wà ní ìsìn tí ó bá tiẹ̀ kú á ti kú kó tó kú in fact kíjọba dálẹ̀ ó ti kú ó dẹ̀ ti kó bá gbogbo ìdílé kò sí bó ṣe lè rí orí àwọn èèyàn yẹn ò lè lọ láì jẹ níyà. ó ń bà mí nínú jẹ́ gan. ọmọ wọn tó tiẹ̀ kú yẹn ló ń bà mí nínú jẹ́ jù pé irú téèyàn ń bọ̀ wálé tó dẹ̀ bá wà láàyè and the next thing for you is kẹ́tù tì mọ́tò tó ń gbé wálé náà ẹ̀ tó fi gbé wọn lọ jù sódò wọ́n dẹ̀ wá padà lọ sílé ọ̀lọ́sọdún fáwọn fámìlì ẹ̀. ó padà lọ létí. ẹ mọ àwọn tó máa ń bà mí nínú jẹ́ lọ́nà kan tìjọba èèyàn ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ náà pòun lòún pààyàn kóòtù wọlé tún gbé lọ. mo jókòó mo dẹ̀ ń dá sọ̀rọ̀ mo ní kóòtù wo ẹni tí ó mọ̀ díẹ̀ lọ́wọ́ fẹ́ dájọ́ ẹjọ́ ò lè fẹ́ dá. ṣé àwọn akọ́lẹ̀ sọ pé bóyá torí pé áńgà yẹn ló gbé ìwọ̀ nǹkan ṣe fún o dáa. kí náà ṣe fún tí o dáa. ìyàwó ẹni tó jẹ́ girlfriend ẹ̀ àbí ìyàwó ẹ̀ lásìkò kú pé ìyẹn ni wọ́n fún ní ráìsì wọ́n fún ní adìẹ. ó ní òyìn tó ṣe fún ní dèsì tán fún tó máa fi ṣọdún ti New Year gan ó sì wà lọ́wọ́ ẹ̀ pọ́n fún ní Christmas. ẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tí ò da sí ọ yóò fún ọ ní nǹkan bẹ́ẹ̀. àìmọye àwọn ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n fún yẹn nìkan. tán tó máa ní kọ́ pín nǹkan tó tún ní ìfilẹ̀. ẹ mọ bí ìlú ṣe rí lọ́wọ́ lásìkò tá wọ́n tún wá fún ọ ládìẹ. onóhùn ṣiṣẹ́ lọ́dọ̀ olówó tó bá ṣiṣẹ́ lọ́dọ̀ olówó ṣé tó bá ṣiṣẹ́ Central Bank ṣé gbogbo Central Bank ilé ẹ̀ ló máa ọmọ yẹ àwọn tí máa yẹn ń tọ́jú ni. What's the problem? mo gbọ́ interview ẹ̀gbọ́n bàbá yẹn lánàá wọ́n mi bọ́ lójú wọn wọ́n ní àwọn méjì ló ràn lọ sí school. breadwinner. wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni wọ́n fẹ́ kí ìjọba ṣe ó ní tó bá wọn kan ṣe bọ́n fi ilẹ̀ mọ́ pa oníṣẹ́ ọ̀tí mọ́ gòlé àwọn lọ. ipò wo làwọn ọmọ tán sanwó skul wọn á wà. wọ́n bá wà ní ìsìn àti gbogbo àwọn orí tí bàbá yẹn ń ṣe ẹ jẹ́ kí gbogbo wa ronú kí ló jẹ́ tó fi jẹ́ kí ẹ̀mí ẹ̀wọ́ gbé wa wọ̀dé lẹ́bù pé ká máa para wa àmọ́ ọ̀kan tó sì máa wà tó máa plan irú nǹkan bẹ́ẹ̀ yẹn nísìn. rẹpẹtẹ nílùú wa yìí nílùú wa tá a wà yìí kí ló dé kí là ń gbé tá à ń gbé ókè ó gba owó lọ́wọ́ wọn nísìn ó tún pa wọ́n ó ń sọ fáwọn èèyàn pé wọ́n ń dú èèyàn wèrè ń títì gan wọn ò gbọ́dọ̀ dú. ibi tó ti bàbá yẹn ti ń ta anúlá báńkì yẹn kò ṣáà lọ ṣá kò lọ tó bílé kan ṣe mú àmọ́ ọwọ́ ẹ̀ nìyẹn ń gbé ẹ̀ lè bá kọ yín sọ̀rọ̀ gbé fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí nìyẹn. lẹ́kọ̀ọ́ ló fọ́ àmọ́ mọ́ ìyá lórí. bẹ́ẹ̀ni. nínú yàrá àbí nínú sitting room. nínú sitting room. bóyá báwo ni bàbá ṣe wá kú. so bí bàbá bí. má bínú ó sọ wípé ẹ di owó bàbá àti bẹ́ẹ̀ àti di owó bàbá. báwo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra ilẹ̀ fi fóònù ṣe transfer bàbá. irọ́ bàbá á di ọwọ́ wọn. ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀. ok á di ọwọ́ wọn. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́ bàbá yẹn. pé lẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ ló ń ṣe transfer. ló ń ṣe lórí bàbá yẹn sọ fún bóyá. pé píìnì rèé o bóyá tẹ̀síwájú. so bí lẹ́kàn ti pa àwádó ti bàbá yẹn so lẹ́kàn ti pa ìyàwó ó fọ́ àmà mọ́ wọn lórí bí lẹ́kàn ṣe fọ́ àmà mọ́ wọn lórí eléyìí wọn sọ pé báyìí tó máa fọ́
a máa mọ bàbá yẹn lórí ni pé nǹkan tó sọkọ́ la wá ṣe yìí náà lórúkọ òun bàbá yẹn ṣe ha bí bàbá yẹn ṣe rí orúkọ òun sófà nígbà tó jẹ́ pé òun ló ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbowó oṣù níbẹ̀ ó sì mọ àkáǹtì nọ́mbà yẹn ó wá ní nítorí ẹ̀ ni òun ṣe pa ìyàwó so ibi tí ó ti wá ń drag wọ́n sọ pé òun ti dáhùn wípé ó máa di wàhálà so bí bóyá lọ mọ́bẹ nìyẹn yẹn Kofi ní pé òun máa kú dú ní pé ká kú dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. ó lọ báyọ̀ nínú ilé ẹ̀ ó gba kọ́kọ́rọ́ kọ́ gbé báwo ló ṣe rí kọ́kọ́rọ́ wọlé kọ́kọ́rọ́ tó fi sílẹ̀kùn lé wọn báwo ló ṣe rí. ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti trust ẹ̀ dé level pé ogun gan ti mọ ibi tó ń fi kọ́kọ́rọ́ sí. ẹrù bẹ́ẹ̀ ó ṣeé ṣe. ó ti plan kìíní yẹn ni ó ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ rọ ni tí wọ́n bá ṣe ìwádìí dáadáa ṣe ló rọ ẹ mọ ọba tí mo sọ mi ò ní mo ríran débẹ̀ o mo ronú débẹ̀ ni o tí wọ́n bá ṣe ìwádìí dáadáa àwọn kan tó ṣe máa wà tó ṣe máa kú. tó máa mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ jára lé. yóò ju àwọn mẹ́ta yẹn lọ. ó máa ju àwọn lọ ó máa ju àwọn olówó tó dẹ̀ kó yẹn ó rówó kó nílé. ń ṣe transfer yẹn nìkan. wọ́n tún kówó inú ilé àtàwọn nǹkan míì. wọ́n máa káwọn míì. kó tó dáná sun. wọ́n máa káwọn kó tó dáná sun. mo mọ̀ pé àwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́. ó tiẹ̀ wá ń sọ pé yẹn torí pé àbúrò ìyàwó kan ó sọ pé. ẹ ṣá gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn dáadáa tí kulé ò bá pani tó dé ò lè pani ẹ wò kí ni ìrìn àjò kó máa báyàn sọ̀rọ̀ pé àwọn fáwọn wọ́n lù ẹ́ bí ẹrú ọ̀rọ̀ ẹ lásán ó lè mú kí àwọn olóògbé tó máa ní wọ́n lò bí ẹrú kí náà fi ń lò bí ẹrú confession lẹ́yìn ìjọ ìtẹ̀mẹ̀rẹ̀ inú ẹ̀ ní pé ṣọ́ọ̀ṣì ni bàbá yẹn ti ń bọ̀ so iṣẹ́ ìsìn kan tó ṣe tó fi kú yẹn mo rò pé Ọlọ́run á rò máa lò. ìyẹn náà ní ìdí tí mo ṣe wò pé á gbé ọ̀rọ̀ yìí dọ̀dọ̀ yín ni pé ṣọ́ọ̀ṣì ni bàbá yẹn àti ìyàwó ẹ̀ tó fi mọ́ ọmọ tí ń bọ̀ ibẹ̀ ni wọ́n ti dé kí wọ́n tó kú. ìbéèrè tó wá sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ni pé ṣé bí wọ́n lọ fi ayé wọn lé Ọlọ́run lọ́wọ́ ni wọ́n lọ dúpẹ́ oore ọdún 2022 tó tán láti béèrè fún oore tuntun lọ́dún 2023 tí wọ́n fẹ́ lò pé Ọlọ́run ó ṣe o dẹ́mi wá sí o ọdún tuntun tún dé o dáàbò rẹ̀ bò wá já lọ́dún yìí nínú àlàáfíà ṣé Ọlọ́run kì í wá gbọ́ àdúrà ni àbí kí ló máa ń fà á tẹ́ni tí bá ń sin lọ́hùn tán fi máa kú sípò ọ̀kà nígbà míì. báwa ṣe ń rò kọ́ ni Ọlọ́run ṣe ń rò. The Bible said watch and pray. ṣé àwọn pé tí wọ́n bá gbarú òpónú yẹn mọ́ra kò lè sí pé ó fẹ́ kú ṣe gẹ́gàn tí mo sọ tí ó bá jẹ́ pé kì í ṣerú ẹ̀ ni wọ́n gbà kó tó di pa àgbàyàn náà ẹ jẹ́ ká fẹ̀mí béèrè lọ́sùn bẹ́ẹ̀ ni. kí èèyàn ṣèwádìí. àfi kí èèyàn ṣèwádìí táwọn èèyàn bá máa fẹ́ gba ọmọ ọ̀dọ̀ bóyá lọ́dọ̀ wa níbí wọ́n ní dáàdi ẹjọ́ wọn fẹ́ gba ọmọ kan ṣé kí n gbà èmi ò máa pírèsì èmi ò ní ẹgbà èmi ò ní ẹ má gbà ìyẹn nọ́mbà 1 ṣé ẹ rí i pé ó lọ ṣèsìn àti ipò kú ẹni tó lè ṣẹjọ́ tó lè sọ ẹjọ́ ìyàwó ní Ọlọ́run àwa kọ́ la máa wá sọ pé ṣé Ọlọ́run inú ayé lè ṣù ń gbé ìwé kan wà tí mo kà ó ní kí ló dé tí Ọlọ́run rere máa ń gba ibi láyè nǹka ìwé yẹn pé kí ló dé tí Ọlọ́run rere máa ń gba ibi láyè ìdí tí kì í ṣe pé ó ń gba ibi láyè ṣe rí iṣẹ́ ìṣù àwọn tó wà tí ẹ̀mí èṣù gbé wọ̀ tàbí àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ burúkú there is a spirit that will be pushing them ṣe and at the end of the day bọ́lá wọn ṣe máa fọwọ́ dẹ́rùn tó máa wò yìí because ní ọ̀rọ̀ ìgbésí ayé kákan wà láyé àṣàyé káwà pẹ̀lú Ọlọ́run tó bá dẹ̀ kó àkókò ká máa lọ ayé ò mọ ìdí tí Ọlọ́run fi gba nǹkan tó ṣẹlẹ̀ yẹn láyé torí tí Ọlọ́run ò bá gbà láyé kò ní ṣẹlẹ̀. torí ìbéèrè ọ̀pọ̀ ni pé ṣé àmúwá Ọlọ́run náà rèé. ìsukùbí. Ọlọ́run fà ká Ọlọ́run mú kí aburú ṣẹlẹ̀ sí ìdílé ìdílé kan. kò ṣẹlẹ̀ sí Jésù. tí wọ́n fi pa. ipa àkà. Jésù dẹ̀ gbàdúrà ipa àkà náà ni. ikú ẹ̀sìn tún ni. ikú ẹ̀sìn ikú olè ni àwọn tó bá jalè. ló máa ń kàn. so kò ṣẹlẹ̀ sí Jóòbù. ṣe gbọ́ wọn tí mo sọ bẹ́ẹ̀tì ibi tó ń lọ. Stephen náà. Stephen kọ́ ikú oró wá sí ikú oró nìtàn kó tó di pé èèyàn kú ikú òkúta the last drop
tó máa gbẹ̀mí ẹ wo iye òkúta tó ti ẹ wo pains tó ti máa pa sùn. ṣé yẹn wà ní jẹ́ káwọn kan máa wò pé ọlọ́run yìí gan máa dájú o. nítorí pé wọn mọ ohun tí wọ́n ń ṣe. torí wọ́n sọ Shadrach, Meshach àti Abednego sínú iná òdú àwọn yẹn. bọ́lá òun ṣe fẹ́ ṣe ń gbà yẹn. ó sọ náà yẹn di air condition fáwọn. bẹ́ẹ̀ni bọ́lá òun ṣe fẹ́ ṣe ń gbà yẹn. wọ́n dẹ̀ láwọn kan tí wọ́n sọ sínú iná tí wọ́n kú nítorí pé wọ́n gba ọlọ́run gbọ́, wọ́n ní pé ọlọ́run làwọn fẹ́ sìn dandan. bí ọlọ́run ṣe fẹ́ ṣe ni eléyìí mú mi rántí my twin ìkejì mi gangan. okay. ní last year bí October ó lè dẹ̀ wọnú ilé ó ti lọ ra nǹkan nígbà tó máa jáde tó máa ṣílẹ̀kùn wọ́n ti bójú wíńdò wọlé bó ṣe ṣílẹ̀kùn tó wọlé báyà wọ́n mú un látẹ̀yìn. ó lè yẹn mú. bẹ́ẹ̀ tí mò ń sọ yìí gan bí a torí ọ̀rọ̀ yìí torí ó ti ní ò sọ síta rí tó ní kí n má sọ síta nítorí wọ́n sọ ọ̀nà wọn nù pé wọn gbọ́dọ̀ gbọ́ wọn kan ṣẹ́gẹ́tì wọn nígbà tó tó píríọ̀dù kan wọn náà sọ pé àwọn ti gbé àdá wọn fẹ́ dù sóun lówó lọ́wọ́ kò dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ ìfáà ti gba ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kù ó ní òun lówó lọ́wọ́ ṣàǹkúrọ̀ bó ní òun lówó lọ́wọ́ ọlọ́run mọ̀ nǹkan tó wọ inú ẹ̀mí ọlọ́run kan gbàṣàkóso ní àkókò yìí ara wọn ní àwọn olè wọn máa sọ pé jáde pásítọ̀ kì í ṣe pé abẹ́ akáyìn o àwọn kan ló sọ ọkọ báyìí báyìí o mi fẹ́ sọ jù yẹn lọ́sẹ̀ tíkẹ́ẹ̀tì àwọn kan ló sọ ọkọ báyìí báyìí o ẹ má sọ fẹ́ni bọ́dì o àní pààyàn mọ́ àṣegbá kan ṣẹ́ni ráìsì náà lè fún wa wọ́n fún wọn ní nǹkan lọ wọnú kíṣìn wọ́n gbé ráìsì wọ́n gbé gààrí bó ṣe escape kò nìyẹn kò yàtọ̀ sí báwọn eléyìí náà ṣe bá àwọn tó fẹ́ pa wọn nínú ilé tí ọlọ́run gbà láàyè ṣẹ́ni tí àwọn kan bá ṣẹlẹ̀ a nílò láti máa question lọ ìsọ̀ question ni. the fact pé kábíyèsí lọ́lọ́run ẹ wò tí bá bẹ̀rẹ̀ sí ni analyze kí báwo ni má jẹ́ ká ṣe ẹjọ́ èmi ò lè dáhùn ẹjọ́ it does what it like mo sọ fún yín. so ṣé kí kìrìsìtẹ́nì gbà pé òun gbàdúrà òun gbàdúrà what will be náà ni. not what will be. There are some things that ntọ́lọ́run máa ṣe ló máa ṣe what will be yàtọ̀ sí ntọ́lọ́run máa ṣe ló máa ṣe. There are some things tó o bá gbàdúrà lé lórí tó jẹ́ pé tí o bá gbàdúrà lé lórí ọlọ́run máa ṣe téèyàn bá gbàdúrà lé lórí ó ń fa yẹ ṣòfò ṣe gbọ́n àwọn tí mò ń sọ kí ló dé tó fi jẹ́ pé ńgbà táwọn ọkọ tètè bàbá àti ìyá tó ti pa wọ́n tán táwọn ọmọ tó wọlé tí ẹ̀mí yẹn ò dẹ̀ tó sọ fáwọn yẹn pé kò yẹ kí wọ́n pa wọ́n tí èṣù yẹn náà dẹ̀ gbé wọn wọlé bíi pé wọ́n dẹ̀ pa. àbí tọ́lọ́hún ò tiẹ̀ jẹ́ kí táyà àwọn mọ́tò àwọn ọmọ yẹn kó bàjẹ́ lọ́nà tàbí kí àlùfáà gan ti dá wọn bàbá yìí dúró sí ṣọ́ọ̀ṣì. àbí sáà fẹ́ sọ pé ègún ìdílé ni. ó lè jẹ́ bẹ́ẹ̀ it could be àṣírí tó wà ní ọlọ́run ló mọ̀ ó náà máa gbẹ̀san mi ò ẹ má yẹ ká lọ síbẹ̀ please ẹ má yẹ ká lọ síbẹ̀ it could be anything torí ohun tí èmi kàn fẹ́ sọ fún gbogbo fún wa àti èmi tí mò ń sọ ní pé ká yẹsẹ̀ wá ohun kó tá a bá ń ṣe ká rí i pé ó dára kò sí tọ́lọ́run ò lè gbà láàyè kò dẹ̀ sí tọ́lọ́run ò lè ṣe. There are some questions and it will be a foolish answer when I'm answering what is happening here because it can happen to anybody. It can happen to anybody. It can happen to anybody. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí náà ẹni tí èmi nìkan ni mo mọ inú mi mo kàwé kan ó ní and the only person you can trust now is your unborn baby. tàbí ọmọ tí o ti jọ ọmọ ọjọ́ méjì lọ. bóyá ọmọ ọjọ́ méjì torí ọmọ ọjọ́ méjì ń gbàjẹ́ o ṣe gbọ́n wa tí mo sọ ọmọ ọdún méjì ń bàjẹ́ tó dẹ̀ dì pẹ̀lú ìyá ẹ̀ tó dẹ̀ sọ pé òun dì pẹ̀lú ìyá òun torí pé òun béèrè owó kan lọ́wọ́ ìyá òun kò fún un. tá a bá máa sọ pé kí ló dé tọ́lọ́run fi gbà á láàyè mi ò tí ì mẹ́rin tó fẹ́ answer question. pé ọlọ́run máa mọ̀ fààyè gba àwọn ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ ẹni tiẹ̀ tàbí ẹni tó ń sìn. ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ olúwa ní bíbélì sọ ẹ má yẹ ká pé ohunkóhun ní ìṣẹ̀lẹ̀ aburú tàbí ìṣẹ̀lẹ̀ rere tó bá wù olúwa ló ń ṣe ìgbà mìíràn nǹkan míì tẹ́ pé ní búburú lélẹ́yìí lójú wa lójú olúwa lọ́dọ̀ gbogbo èèyàn búburú gbáà ni búburú gbáà kí ń dùn yàn gidi tí ò yẹ kó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ fi sún ọ̀pọ̀ wọn mọ́ ọlọ́run tá a bá wà nínú ayé expect anything if they say it's happening in kingdom of God we can query that but on earth anything can happen ẹ wò yàtá ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ọlọ́run náà ló gbà ká má rò ó lọ
ordinary note yẹn. ayọ̀ náà ni mo ń béèrè. iṣẹ́ owó èèyàn nìyẹn, ìyà táwọn èèyàn fi jẹrẹ èèyàn nìyẹn. ṣé kò sọ Ọlọ́run ẹni sùúrù ṣe bọ́ Ọlọ́run wà. ó ti sọ náà. ṣé tọ́lọ́run bá fẹ́ bínú ṣé mọ̀ pé àtàbálẹ̀ àtàbòkù. bóyá torí pé ó ti sọ wípé ènìyàn ń ṣàkóso lórí ènìyàn ẹlẹ́rara bíi tiẹ̀ fún ìṣeléṣe ẹ̀. So when you have seen that one that's it yẹn nínú Bíbélì, what can we do? He does what he likes. tí ibi bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká so pọ̀ mọ́ Ọlọ́run, ire ló ń ṣe kò ń ṣe ibi. so tí ibi bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká so Sátánì ló ṣe yẹn. Sátánì ló ṣe bí, Ọlọ́run ló ṣe bí o. Ọlọ́run kà mọ́mọ́ fààyè lẹ̀ fún pé sí tó bá wù ọ́. tó bá ti fààyè gbà náà nìyẹn. And then let me tell you, even before devil can have any access on any man, he was God. bíi ti Jóòbù. He was God. So tá a bá wá sọ yìí pé kìsọ́ Ọlọ́run ṣe mọ̀ pé àfẹ́ sọ̀rọ̀ débi tó yẹ ká sọ̀rọ̀ dé. àwa dàbẹ̀ nípa àwa la mọ̀ ṣe. So ohun tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. tí bàbá yẹn bá dá Ọlọ́run mọ̀, tí ìyá yẹn dá Ọlọ́run mọ̀, tí ìdílé yẹn dá Ọlọ́run mọ̀, ibi tí wọ́n wà ní ìsìn gan ni wọ́n máa dùn. ó dà mo kà rí inú Bíbélì tán sọ pé búburú ni àwọn ọjọ́ pé àdúrà la fi ń ra ìgbà padà tó túmọ̀ sí pé kò sọ́jọ́ kan tó dáa, gbogbo ọjọ́ ló ní ikú, ló ní ìyè, ló ní ire, ló ní ibi. àdúrà la fi ń ra. àdúrà ni a máa kí fi ra ni ìgbà padà. ó mọ́gbọ́n dání fọ́mọ Ọlọ́run láti ṣe ní ìpele tá a wà yìí, àwọn eléèbó ní in this dispensation, tí nǹkan ọ̀rọ̀ gbọ́ téwu ń bẹ lóko, ewu ń bẹ nílé, ewu ń bẹ lájò, ewu ń bẹ níbi gbogbo. kí ni tó bọ́gbọ́n dání jùlọ fún ohun tó mọ́gbọ́n dání jùlọ fún ọmọ náà ti ṣe ni kó súnmọ́ Ọlọ́run. lọ́nà wo? ẹlòmíì ò mọ̀ bóyá òun súnmọ́ gan àbóhùn ò sún, ẹlòmíì rò pé òun súnmọ́ tí ò sì súnmọ́. bẹ́ẹ̀ni ẹ ṣáà wò ó. kò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ni pé ó gba Jésù Kristi lólúwa àti olùgbàlà, kó dẹ̀ máa bá Ọlọ́run rìn ju ẹnì kejì ẹ lọ. ṣó ṣe é ṣe fẹ́ dá kan láti rò pé òun gba Jésù lólúwa àti olùgbàlà láì sì gbà á? ó ṣeéṣe òun wá rò pé òun gbà kò dẹ̀ gbà nígbà tí ó gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé. ok èèyàn náà gba Jésù lólúwa àti olùgbàlà, oníyàn dẹ́ṣẹ̀, òun náà gba Jésù lólúwa àti olùgbàlà. Bíbélì rẹ má ṣe ìpéjọpọ̀ ara sílẹ̀, bàbá lọ ṣọ́ọ̀ṣì lẹ́nu ó lè má lọ lọ́la, kì í ṣe pé oníṣẹ́ tó ń ṣe. ó lè ṣe fàájì lọ Sunday. ó lè ṣe fàájì lọ Sunday. àbúrò fẹ́ rest. àbúrò fẹ́ rest nígbà tó tíjọba lù ẹ́ fọjọ́ 6 àbí 7. That God that is protecting you, you cannot even strive to say let me go and honor God by taking myself personally without being pé ṣe kọ́ ẹ̀ṣẹ̀ wá pé ẹ pé yá ẹja lọ ṣọ́ọ̀ṣì. àwọn kan máa tẹ̀ tún máa sọ pé mo ń bẹ̀yàn ọ̀wọ̀ ṣọ́ọ̀ṣì yẹn, ó dẹ̀ ti wà ní ṣọ́ọ̀ṣì yẹn ti lè lọ́dún máa wọ́n ṣe máa bẹ̀wò ṣọ́ọ̀ bẹ̀wò kó tó lọ bí ṣe. They are the people we call Pharisee in the church. ṣe èmi rò bóyá kí bí a bá rí gbé nìkan wá ṣọ́ọ̀ṣì lónìí. kì í ṣe ẹni tó ti ń wá láti bí ọdún márùn. ṣàgbọ́n ìwà tí mo sọ fún yín, kì í ṣe ẹni tó ti ń wá bí ọdún márùn. Bíbélì lẹ́yìn tí ẹ ti gbàlà ẹ lè dé fún ìgbàlà ìlú. tí o bá wá ó mọ̀ lè jẹ́ nǹkan kan ló ṣẹlẹ̀ sí. kí ni ó fẹ́ ṣẹlẹ̀? bóyá ṣe ni ìtànjẹ Sátánì mú kó fẹ́ máa sáko lọ. òun náà lásán àmì náà ní lọ bá a mi try láti jẹ́ kó yí àwọn èèyàn wípé don't be part of the people that said that wọn wà wẹ̀ tó yẹ ò ṣe wá ṣọ́ọ̀ṣì. You are just an ordinary Christian. You can't be a fruitful Christian. Ohun tó ṣe pàtàkì fún wa ní àkókò yìí ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èmi gbé ojú mi sókè Psalm 121 níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? ìrànlọ́wọ́ mi yóò ti wá lọ́wọ́ tó dá ọ̀run òun ayé. ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà láyé lónìí àgbẹ́kẹ̀lé Ọlọ́run. tẹ́bárẹ́ ní mi ṣọ́ọ̀ṣì problem lónìí tí problem bá ti lọ ẹnìkan ti sọ fún mi iléeṣẹ́ gbọ́n tó sọ kí ló tẹ̀ wá sí church wọ́n ní ṣé tí wọ́n bá lọ hospital tára ẹ̀ bá yá sótún padà sí hospital ni. pé ìwòsàn ló wá gbà ní. irú ẹni yẹn ń ṣera ẹ̀ ní because last ni ìwòsàn. èyí tó gbẹ̀yìn pátápátá òun ni miracle should be the last. miracle tó yẹ kéèyàn gbà yín kéèyàn gba Jésù lólúwa tó lè kó máa tọ̀ lẹ́yìn. àwọn tó ń lọ bá yẹn tó lọ bá ń church lọ ní kọ́ yẹn gbàdúrà fún mi ara mi ò yá ẹ gbàdúrà mi mo ṣe báyìí. I used to tell people listen tó bá jẹ́ owó lèèyàn wá lọ ṣọ́ọ̀ṣì tàbí pò tàbí iṣẹ́ kò ní ìdíkà tí wá ṣọ́ọ̀ṣì o. àwọn aráàta tí ò wá ṣọ́ọ̀ṣì ń gbà á. you can't because of money come to the church. Your hard work can earn you anything. Your connection can earn you anything. So wọ́n wá sọ pé mo dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì títí ayé mi ò yí padà báyìí fẹ́ ká yé ẹ̀ yí padà
tó máa mú ayé ẹ̀ yí padà ní kó gba Jésù lólúwa àti olùgbàlà kó máa gbégbé ayé ìwà mímọ́ tí Lékan yẹn bá gbégbé ayé tó bá jẹ́ kó gba Jésù lólúwa àti èṣù á gbé ìwà dédé kó máa lọ pààyàn. inú ṣọ́ọ̀ṣì ọmọ ṣọ́ọ̀ṣì kan náà sì ló náà o. ọmọ ṣọ́ọ̀ṣì kan náà máa lọ ṣọ́ọ̀ṣì náà. torí màmá ẹ̀ gan ti ẹ̀rù kó lọ ṣọ́ọ̀ṣì. ó rò kó lọ ṣọ́ọ̀ṣì ni and look at what the mama is saying. ọmọ tó jáde tó mọ ibi tó wà ṣé bóun ló jẹ́ kí màmá yẹn wà ibi tó wà yẹn. if you have said the number àwọn ọmọ mi wọ́n wà ní school màá ní ṣé o mọ ibi tó ti jáde máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé o mọ ibi tó ti jáde if you do anything contrary you don't have father. Yeah. tó bá lọ dágbolé yunifásitì tó rò pé bẹ́ẹ̀ láyé pin sí ṣé ọmọ ẹ̀gbọ́n ṣe máa padà wá bá wà ní dágbolé tiwa ń bí. if I notice anything tó yàtọ̀ sí ohun tẹ́mi fi fún ẹ tó yẹ kó lọ portray don't think you have a father because nígbà tí mò ń bọ̀ láyé mi ò gbọ́ ọmọ dání o. Those are the things I tell my children. ọmọ ìmápàmì ò rọmọ ò notice ò mọ̀ bóyá wà around you sọ pé wọ́n ṣe gbá iwájú ń tọ́ra yìí jẹ ọmọ ẹ lọ pa ẹni bíi mẹ́ta you cannot say àmì ò rí o ṣé àwọn ẹ̀pá àwọn ọlọ́pàá ò ní mú tó bá yẹ kó ti sòótọ́ òun ò rí o tàbí òun ò rí o kàn ṣe bùlàbùlà jáde ó wọlé ó sọ gbogbo yẹn ẹ wo bọ́n ṣe ń bára sábà ajá pààyàn ló gbé dá ohun tó dára fún Kristẹni ní àkókò yìí àti gbogbo ènìyàn òun ni ká súnmọ́ Ọlọ́run tó bá jẹ́ èrò bóyá fẹ́ là bóyá fẹ́ lu láì níṣẹ́ lọ́wọ́ ó fẹ́ ra mọ́tò sálárì ẹ̀ ò ra ọ̀kadà òun ló ń bá kiri wọn náà ò ní pẹ́ pààyàn. kò ní pẹ́ pààyàn bí ó ṣe rówó ṣáà lọ. ọ̀rọ̀ yẹn máa wà ní ìmọ̀ eré kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sẹ̀mí ẹ̀ ní ó fẹ́ jẹ pàkátà ìbà kan tán ni ṣé ó lè jẹ màálù kan tán ni. bàbá mọ́tò wo ló tó fẹ́ lò táwọn ayé ò tí ì lò rí kéèyàn kan fẹ́ ní ọ̀rá mọ́tò ní ìsọ̀fún náà fi ń ṣakọ àwọn ọmọ 18 years náà lórí olórí ń lò. àwọn ọmọ yahoo. akọ wo ló fẹ́ ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe ń sá lọ sábọ̀ to get money is not easy but when you do it right ayọ̀ ni fún ẹni tí ó bá jẹ́ wípé àtẹ́lẹwọ́ ẹ̀ kò tán jẹ ṣe pé kó máa ronú ó sọ níbẹ̀ yẹn ní ìgbà tẹ béèrè question lọ́wọ́ ẹ̀ wọ́n ní téèyàn bá bólówó rìn àlù owó ta ló bẹ̀rẹ̀ sọ́ọ̀bù ló ti rí. mo gùn ni. mo gùn. ṣé àti pé gan èmi ò rí bíi full time driver torí pé sójoojúmọ́ ni wọ́n wà lábẹ́ òkúta ni wọ́n ní iṣẹ́ wọn irú bàbá yẹn tó jọkọ̀ ìyàwó. ẹ̀gbọ́n yẹn sọ ẹ̀gbọ́n bàbá tó kú yẹn sọ pé ìyàwó ló ń wà. wọ́n sọ bẹ́ẹ̀ ṣé ojoojúmọ́ náà ni wọ́n ń jáde. ó dàbí pé ìjọ tó bá ní ìdè náà máa ń pè. ìjọ yẹn náà máa ń pè gẹ́gẹ́ bí àkíyèsí tààrí. àwọn bàbá yẹn ti simple jù wọ́n ti jẹ́ kó wọlé sí wọn náà. kò sí ní tó ní kó o má ní side hustles àwọn nǹkan míì tó mọ̀ sí tí wọ́n mú wọlé fún ọ. ṣé inú àwọn tó gbéṣẹ́ fún ẹgá tó dùn pé eléyìí máa serious. eléyìí máa serious o a lè ran eléyìí lọ́wọ́ tó bá jẹ́ pé ó ń gbàdúrà dáadáa á kàn ní Olúwa bá mi fọwọ́ tọ́ àwọn bàbá yìí ó lè jẹ́ fúnra wọn náà máa gbé ìwọ ló ń sọ fún wọn. wọ́n lè fún ní tó jowó lọ. wọ́n lè fún ní tó jowó lọ ó lè sọ fún mi kí o sọ pé kí n fún ẹ lónìí I won't give you. a jẹ́ pé n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni pé wọ́n máa ń retí kéèyàn kan fáwọn lówó wọ́n rò pé téèyàn bá ti fún wọn lówó láyé àwọn tó lè nítumọ̀. ohun tó pọ̀ ohun tó problem tó pọ̀ lọ́pọ̀ ní tó fi lọ wọnú ẹgbẹ́ òkùnkùn nìyẹn they are not ready to work owó ni wọ́n fẹ́ ṣé kì í ṣe pọ́n fẹ́ fún wọn lówó ni ẹ máa ní èèyàn kan ṣe yahoo ṣé máa gbá àwọn èèyàn agbanilójújà yìí. bẹ́ẹ̀ sì rèé ká ló lè ronú ara ẹ̀ jinlẹ̀ pé kí ni ìṣòro tó wà láyìíká tàbí ìṣòro àwọn ọ̀gá mi. ṣọ́ọ̀nì fún nìkan. yóò ìyẹn máa di. ó máa di owó fún ideas. tó bá dowó fún látọ̀dọ̀ ọ̀gá ẹ̀ tán fúnra ọ̀gá ẹ̀ ni ó tún sọ fọ́ọ̀rẹ́ mi pé tó ní irúṣòro bẹ́ẹ̀ wá ń bí ẹni tí ó bọ̀ yanjú ẹ̀ wá o. bẹ́ẹ̀ni that's why let me tell you about church. Church doesn't give money. Okay. God doesn't give money. He will give you power to make money, ideas. That's what I preach. I used to tell our people, I can't pastor you as a lazy person. ṣùgbọ́n tó ń ronú pé òun fẹ́ gbowó. ó fẹ́ gbowó. kò ní ronú kí ló ń lè ṣe. kò lè ṣe láti fi tún àwùjọ ṣe. wọ́n mú àwọn méjì kan wọ́n máa ń tọrọ owó ni gbàtí wọ́n ti wà ní skul náà ti máa ń tọrọ owó ṣé àwọn pé wọ́n dẹ̀ jáde wọ́n ní certificate tó dá lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ bá wọn wáṣẹ́ náà wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ tún tọrọ owó kiri. mo wá pè kan nu wọn kí ló dé tó jẹ́ pé wọ́n ní wọ́n bá ẹ̀ wáṣẹ́ ẹ̀ ò ṣe olówó táwọn máa ń make wọ́n lọ Ìbàdàn lọ tọrọ owó wọ́n lọ jẹ bóde lọ́tọ̀. bambi alana ń ṣe ní àbí. wọ́n máa ń lè sọ pé ẹjọ́ sá wọ́n ti wá bí mi náà ló jẹ́ kí n mọ̀ wọ́n. bẹ́ẹ̀ wọ́n gbà tí wọ́n wá bí mi tí mo fún wọn lówó ni mo pè wọ́n padà wọ́n wá bá mi nínú ilé ni pé ẹ̀yin tẹ́ dàgbà tó ìkéde òde tẹ́ rìn kiri. nítorí wọ́n á mọ ìgbowó náà kí n jẹ́ pé wọ́n máa ń àwọn ṣẹ́ bá bí àdá. corporate beggars. wọ́n lọ sí Ìbàdàn. wọ́n lọ sí Ìbàdàn kò sówó kan lọ́wọ́ wa ìfá ìbá ṣe wáyé kò sí anything. ó dẹ̀ ní owó yẹn jábọ̀ ni ó dẹ̀ ní kíni kan ẹni tó máa fún wọn 1,000 ẹni tó máa fún wọn kíni. àánú ṣe yẹn. àánú ṣe yẹn láti fún wọn.
later ni mo kó wọn wá church wọn tún dé church gbogbo ọ̀rọ̀ tí mo ń bá wọn sọ kò wọ ọpọlọ wọn lọ gbẹ̀yìn náà ni èmi ò dẹ̀ ń dànù dúró tó bá ti ṣe tún àti lọ máa lọ tó bá tún padà dé you are welcome. I am not the type of a church that will preach I should give you money. Anybody that is saying that is destroying people. I will not tell you I'm giving people money in the church. I will never encourage that. Church is not a place where you display money. Ìtàwọn kan máa san àwọn pásọ yẹn ràn wọ́n lọ́wọ́ àwọn pásọ yẹn ràn wọ́n lọ́wọ́ òun náà ló fà á tí lẹ́kàn lọ́ọ́ fi pààyàn níṣẹ́ ọ̀gá ẹ̀ ràn lọ́wọ́ ṣùgbọ́n ń gba sálárì ẹ̀ lọ́dọ̀ ọ̀gá ẹ̀. wọ́n jẹ́ lówó. wọ́n jẹ́ lówó náà ẹ̀kọ́ máa sọ pásọ yẹn ràn lọ́wọ́ nǹkan tí Bíbélì sọ you teach people how to make wealth. Not that you be saying ya gbà mo mọ iye àwọn tí mo dá lóko wọ but you will not ọ̀rọ̀ ló débẹ̀ ṣùgbọ́n ká máa jẹ́ yẹn lára máa fi jẹ́. pé tí prophet bá dáyàn lókòwò tàbí fún ọmọ ìjọ lówó kò lẹ́tọ̀ọ́ kò yẹ kó jẹ́ kẹ́lòmíì gbọ́n pa ẹ̀ tàbí kọ́ wa àwa ń ṣe lọ́dọ̀ wa o àfúnyàn lówó. Bíbélì máa ń sọ fún gbogbo àwọn tó ń gbé kámẹ́rà kiri àwọn pásọ̀ tó ń gbé kámẹ́rà kiri torí wọ́n fẹ́ lọ pín owó they are working against the Bible. káwọn èèyàn lè mọ̀ bóyá láti motivate àwọn èèyàn yẹn ló pè é pé à ń fáwọn èèyàn ráìsì ń bí o. ṣé ráìsì yẹn tó bá jẹjẹ ní sọ́tọ̀ là ń kọ́ ráìsì kò bá jà pò ráìsì àwọn kan máa gbé kámẹ́rà káàkiri Bíbélì sọ fún ẹ pé ohun tí ọwọ́ a ní ẹgbàgbé ń pa èèyàn if your life based on men you will not get to heaven. It is not about pleasing men it's pleasing God. Tell me I am not good I am okay I will check my life ṣé pẹ̀lú ìrìn àjò tí mò ń rìn yìí ṣé máa dọ̀rùn I don't care of what any man tells me. I don't care. Ṣé ẹni tí èèyàn bá ní òun fẹ́ tẹ̀yàn lọ́rùn kò ní pẹ́ kú. Èèyàn tó ṣe rere fún lẹ́ni tó dọ̀la tó máa sọ fún ẹ pé ibi ló ṣe fún. Àwọn náà máa sọ fún ẹ pé òsánà lẹ́ni tó bá dọ̀la ẹ crucify him. Ṣé ó yẹ kí Jésù kúrò òkú tó kú yẹn pẹ̀lú oore tó ṣe? Alájú afájú ají òkú dìde àṣẹ amára láradá ohun tí ń gbà tí ọba sọ yìí pé ta ni ká dá sílẹ̀ a máa tó bọ́ sásìkò yẹn nísìnyí àsìkò lẹ́ǹtì. Ta ni ká dá sílẹ̀ nínú olè yìí àyọ́ ni ẹja bára sílẹ̀ ẹ̀kan Jésù wà lọ́gbẹ̀lẹ̀ olóore bí lẹ́kàn ṣe kan ọ̀gá ẹ̀ mọ́ àgbélébù ní ọdún tuntun. ṣé wọ́n lè gbàgbé láíláí bàbá yẹn ké omi ń bọ́ lójú mi lánàá ó náà ti mú olórí ilé lọ nítorí wọ́n gbà síṣẹ́ we need not to blame God ó ṣe lọ ṣiṣẹ́ ẹ̀sìn tiẹ̀ ó dẹ̀ ń lọ sílé ta ló fẹ́ dá lọ́wọ́ kan ta ló fẹ́ dá lọ́wọ́ kan ó ń ṣiṣẹ́ ibi ta ló fẹ́ dá lọ́wọ́ kan Ọlọ́run mọ ohun gbogbo kó ló wá kó tù wọ́n lójú àwọn ìdílé tó. àmín o Olódùmarè máa ṣọ́ wa lọ́wọ́ ewu máa ṣọ́ wa lọ́wọ́ ewu ẹni bí ẹni tí ń ṣọ́ wa ẹni tó ń ṣọ́ wa tá a mọ̀ táwọn ò mọ̀ bí àjọṣe movie a mọ̀ ẹ̀kọ́ máa dé ṣé mo sọ fún yín pé wọ́n gbé ọmọ mi ń bì ẹ̀ sáwọn pé mo sọ fún yín wọ́n jí gbé bẹ̀tẹ̀ Ọlọ́run gbà àánú náà lárí gbà kì í ṣe torí àmàdúrà gbà kì í ṣe torí màwẹ̀ gbà kì í ṣe torí nǹkan kan akànlá àánú gbà. a jẹ́ pé pẹ̀lú gbogbo tó wá ṣẹlẹ̀ ní ìsìn bí èèyàn kan bá ń sin Ọlọ́run kó kàn ṣáà máa sìn nítorí ìfẹ́ tó ní sọ́lọ́run kì í ṣe nítorí pé kó lè gbà mí ní ọba nàbọ̀ sí mi kí n lè lò lọ tó bá kí n má bàa sick. kò sí ohun tí Ọlọ́run wa ò lè ṣe ìwọ ṣáà máa sìn. tó bá wù ló lè gbà ẹ́ lọ́jọ́ ìṣòro tó bá wù ní. tó bá sì wù ó lè mọ́ gbà ẹ́. ẹ gbọ́ ọ̀kan táwọn àwọn Daniel àti àwọn ọmọ Hébérù yẹn sọ. kí ló sọ. Ọlọ́run wa táwọn à ń sìn yóò gbà wá ó ní tí ò bá dẹ̀ gbà wá a ò ní forí bọ́lẹ̀ fún wọn báyìí. wọ́n mọ̀ pé Ọlọ́run àwọn èèyàn lè gbà wọ́n. ó lè lè má gbà wọ́n. ó ní capacity capability ability power enablement láti gbà wọ́n ṣùgbọ́n ó lè máa gbà ó lè pinnu fún rẹ̀ kó wọn ò ní gbà wọ́n. ó lè pinnu láti máa gbà wọ́n. I love disappointment. bí o ṣe gba Stephen chains lẹ lókùtà òkúta bà lójú èmi yìí bà lójú gun. bí o ṣe gba Jésù. èmi yìí bà lórí. èmi yìí bà lórí. kò sí bí tí òkun yẹn ò tí ì gbà. ìnira burúkú ni tó fi. the pains burúkú ó lè gbà. kò dé yọ. kò yọ ọ àwọn yẹn ti bá Ọlọ́run dé lẹ́gùn yẹn ṣé ẹ rán àwọn ọmọdé onígbàgbọ́ ní ma ní àṣebòde ń gbàdúrà fún àṣẹṣẹ parí àwẹ̀ ọjọ́ mẹ́ta ni àwẹ̀ ẹ̀kọ́ náà yẹn ò ní kó má gbàwẹ̀ àwẹ̀ ẹ̀kọ́. a jẹ́ pé bí Kristẹni kan bá wà ní ìsìn ó ní pírọ́blẹ́mù kan kó wá sọ pé Ọlọ́run mo mọ̀ ń sàn dá mẹ́wàá mi mo sì ń gbàdúrà mo sì ń sìn ọ́ mi ò pa chọ́ọ̀chì jẹ rí. ó lè fi yẹn ṣe ìrègùsọ Ọlọ́run nínú ọkàn funfun ṣùgbọ́n yẹn kọ́ ni bẹ́sìsì tọ́lọ́run máa fi ṣe.
okay tó pẹ̀lú ohun tá a gbọ́dọ̀ ṣe kọ́lọ́run lè ṣe because ẹni tí ò bá ṣe yẹ gan dọ́bù wàhálà ni. Ọlọ́run mọ bí ṣe dáàbò bo àwọn èèyàn rẹ̀ àwọn tí ò wá dáàbò bò òun kó má dáàbò bò wọn ni. kò túmọ̀ sí pé wọ́n ṣe èèyàn ẹ̀. ṣe bó dọ̀dọ̀ ẹ̀ náà lọ bí àwọn kù. ẹ̀rù Ọlọ́run bà mí. ṣé àwọn pé difficult what we are discussing. àyà Ọlọ́run fún mi o. ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró. ire ni ó pinnu lọ́kàn ẹ̀ fún mi o. that should be the prayer. Olúwa ask for his mercy. àánú rẹ̀ mo fẹ́ wọlé. kí ló rúkọ àwọn méjì Isaac ni no Jacob àti Esau kí wọ́n tó dàgbà láti inú lÓlúwa ti sọ wípé tó mọ̀ wípé ó ní Jacob èmi fẹ́ Esau èmi kò dẹ̀ sẹ́ni tó ṣe ibi nínú àwọn méjèèjì àbí ó dẹ̀ ṣe rẹ̀ ni. they are nice people. kódà ń gbọ́n wà nínú ayé. wọ́n ti ṣe bí rárá tí wàá lè mọ̀ bí wọ́n máa ṣe. gbọ́n tó dénú ayé gan. gbọ́n dénú ayé gan bẹ́ẹ̀ ìkan. bible account sọ pé Esau èèyàn burúkú o kò ní kíní kan ibi tá a kan ti lè rí Esau kó jẹ́ kíní nígbà tí bàbá yẹn pé torí bàbá yẹn fẹ́ kí ìlérí yẹn wá sí ìmúṣẹ ìyá dẹ̀ ti mọ ohun tí Ọlọ́run sọ ó ní kó lọ bá òun ṣe oúnjẹ wa kó lè bùkún fún Esau tètè dé. mind you owó ẹran náà ni kó lè dá ló bá lọ. but I have read a book wọn ní ṣe ló ń sọ kò kiri. àwọn kan ló àkáǹtì mi no it could be the Holy Spirit revealing. kì í tún ṣe bible account ṣe so it's not about issue better it's not Bible account but the Spirit of the Lord can interpret to a preacher nǹkan tó bá fẹ́ mú jáde ṣe gbọ́n àwọn tí mò ń sọ nǹkan tá a gbọ́ ní tí ó ṣẹlẹ̀ nípa Esau ni wípé kò náání nǹkan ti Ọlọ́run ṣẹlẹ̀ mọ́ pé Ọlọ́run ó ti máa ń mọ nǹkan kan láti ìbẹ̀rẹ̀ á ti mọ̀ láti ìbẹ̀rẹ̀. Ọlọ́run náà ni máa ń fi síyàn lọ́kàn láti ṣe rere. ó ní. téèyàn kan bá lóun fẹ́ ṣe burúkú gan bọ́lọ́run ò bá gbà fún kò sì ní lè ṣe. kò ní lè ṣe tó bá fẹ́ ṣe báyìí á kọ́ máa rí pé disappointment kan dé so that is ó kàn tẹ́tí sọ ni pé kí ọ̀sán máa gbàdúrà kó máa bèbè fún àánú Ọlọ́run mímọ̀ ṣe kan ó sì náà nìkan ló mọ̀ ṣe so whatever happens wọ́n ní ká máa dúpẹ́ nǹkan tó sọ nìyẹn. àwọn kan wá wakọ̀ ọ̀rọ̀ yẹn débi pé ẹ mọ̀ pé bírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n jáde lẹ́nu àwọn èèyàn oríṣiríṣi èrò làwọn èèyàn ó sì mọ rò lórí irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn kan ní n tó ṣẹlẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ bóyá ègún ìdílé kó má lọ jẹ́ pé bá wọlé ilé ọ̀rọ̀ wò dáadáa nínú mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí bóyá ní bí 20 ọdún 100 ọdún tàbí gba ọdún sẹ́yìn bóyá àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ àwa ò lè sọ. a lè sọ. ṣùgbọ́n nítorí èyí ẹja ó tiẹ̀ wo kí ni wọ́n ń pè légún ìdílé gan. Praise the Lord. Ègún ìdílé òun ní àwọn àṣìṣe ìgbésẹ̀ tí àwọn èèyàn gbé tí ò sí Ọlọ́run tó wá di nǹkan sínú ayé wọn. àwọn àṣìṣe tàbáwọn ìgbésẹ̀ táwọn kan ti gbé láì lọ́lọ́run bí àwọn ti lọ sí ọ̀dọ̀ àwọn òrìṣà gbé àwọn ìgbésẹ̀ kan fi ní jìn fún òrìṣà gbé ìgbésẹ̀ láti sọ pé ìwọ òrìṣà yìí tó bá ṣe nǹkan báyìí fún mi májẹ̀mú àwọn májẹ̀mú ẹ̀jẹ̀ májẹ̀mú àwàlábí májẹ̀mú dis ẹlòmíì kò ní mọ̀ yẹn pé ṣe náà lọ́tọ̀ ọlọ́run lọ́dọ̀ òrìṣà. àwọn sì ti gba Jésù. wọ́n dẹ̀ ti gba Jésù. A sister called me even in the course of our prayer program. ó ní nǹkan rí pé tóun bá dé school àwọn èèyàn máa ń sá fún wọn ṣe lójú àlá lóhun ti rí pé wọ́n ti ìyàwó fa lòun nígbà tí wọ́n wà kékeré. àyàfa òun ò sì mà àwọn bàbá ẹ̀ ti gba Jésù wọn wúlẹ̀ sọ nǹkan kan fún un. títí di ìsìn tí wọ́n 50 kò má rí. she came far from the place of she came here. so ègún ni ohun ìgbésẹ̀ tí àwọn baba ńlá wa ti gbé tó lòdì sí òfin Olúwa èyí tó wà ń tako àwọn ènìyàn. ó ní àwọn ewé ìsìnkẹ́ ní àwọn baba wa ti jẹ èso àjàrà èyí ń kan àwọn ọmọ. ṣé ìgbà téèyàn bá hùwà bí nìkan ni téèyàn bá ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láì lọ́lọ́ nìkan lè gún mọ́ wà nítorí ó dàbí pa àti ráwọn kan náà nínú Bíbélì tí ń ṣẹlẹ̀ sí wọn jọ bí ègún. bí èwo. tá a bá wo Abraham nísìn. ẹ ń ṣe ègún. kó lọ́mọ bọ̀rọ̀. ẹ ṣe mọ̀ pé ìdílé òrìṣà ló ti wá. ńgbà ọ̀nà ó bímọ ọmọ tiẹ̀ náà ìyẹn náà ò tètè bímọ. ṣe mọ̀ pé ìdílé òrìṣà ló ti wá tàbí kó jẹ́ ìyẹn Isaac. bọ́lọ́run ṣe fẹ́ ni ìdílé òrìṣà ló ti wá. ojú máa ń pọ́n wọn ká tó bímọ. ṣe mọ̀ pé kọ́lọ́run tó pè jáde
ìdílé òrìṣà ló ti wá. ni Abraham ti wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni when God tó ń gbà tó lọ́run ṣe tán láti relate pẹ̀lú ìran èèyàn ló kọ́kọ́ when God is ready to relate with you he will call you. ló pe Abraham ẹ lọ ka Genesis 12 ẹ kàn rí ọkàn sọ̀rọ̀ nípa Abraham gbà tó débi kan wọn ni Olúwa sọ fún Abraham kó jáde kúrò ní ilẹ̀ sí ilẹ̀ tí mò ń lọ gbé fún ọ. àyẹ pé olóòṣà ní gbogbo ìrìn èèyàn tẹ́lẹ̀ gbogbo àgbáyé pátá olóòṣà ni wọ́n tẹ́lẹ̀. iṣu ló ń ṣàkóso. kó tó wá di kọ́lọ̀ wọn wà wò pé ẹ̀yin ara bíi. bẹ́ẹ̀ ni olóòṣà ní kéde òkè ńgbà tí inú májẹ̀mú láéláé náà kí ni gbogbo àdé ń bẹ ṣé nígbà tí Jésù dé lójú ṣẹ̀ṣẹ̀ là tí májẹ̀mú tuntun dé òun lójú ṣẹ̀ṣẹ̀ là nígbà tí Ọlọ́run wá pe Ábúráhámù ó bà gbogbo májẹ̀mú yẹn jẹ́ tó sọ pé tó bá fi lè gbé ìgbésẹ̀ tó bá rìn nípa mi òun máa bless ẹ̀ go and read Genesis 12 ó dẹ̀ sọ gbogbo ìbùkún yẹn ìgbà tó ti dé 17 ó rí i pé kò rìn dáadáa ó tún sọ fún pé inú mi kò ṣe kí kò sì pé àti gba yẹn ní gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó máa di ọ̀rọ̀ Isaac tó bá jẹ́ ìtọ́ wọ́n ní ìbùkún gan because Abraham gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu to the extent that ó ṣetán àti dúnbò ọmọ ẹ̀ kan fún Ọlọ́run nígbà tó ló wá sọ pé kó lọ pa ọmọ ẹ̀ fún kó lọ fi rúbọ. ara mi pé wọ́n máa ń fèèyàn rúbọ gbà kan náà. bẹ́ẹ̀ ni òṣèlú Ọlọ́run lè gbà lọ́wọ́ èèyàn nígbà yẹn bọ̀ nígbà tí Jésù Kristi ti dé ẹni tó bá tún lọ ọmọ ẹni ẹlẹ́ni rúbọ ọlọ́pàá gbé. akúsẹ́wọ̀n wọ́n àti pé kó máa lọ mẹ́yẹ kiri kó máa lọ mọ ẹyẹ àparò kó máa lọ mẹ́yẹ ilé kó máa lọ fi ń ṣoríṣiríṣi káàkiri ẹni yẹn kọ bá. àwọn Ísírẹ́lì máa ṣe ń gbà yẹn ní sinagogu wọn kó gbogbo ẹyẹ gbogbo ẹ wọn fi rúbọ. even tán bá ṣe ń ṣe dìísì. àwọn ọmọ Léfì. because many of them doesn't believe in Christ o if you get to Jerusalem tẹ́yìn ọba ti ní Jésù díjú gbàtà wà lọ bá a ṣe ń gbàdúrà tá à ń kárí lóra wọn fi wá ṣe yẹ̀yẹ́ ni. bí máa wà àwọn eléyìí. àtọ̀rìn wa. wọ́n sọ rí bí agẹ́ bíi pé wọ́n fi ń pa owó ni. àwọn fi ń mèkì owó tí wọ́n ní. àwọn fi ń mèkì owó ni. àwa bí làwa yìí àwọ̀ ò kí Jerusalemu Ọlọ́run ṣe o. owó táwọn fi ń mèkì owó jù nìyẹn ẹ̀rí hòtẹ́ẹ̀lì oríṣiríṣi tí wọ́n pa because láti tí gbogbo ilẹ̀ àgbáyé ni wọ́n máa wá torí pé Jésù Kristi ti sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìgbàgbọ́ Christian ti ń lọ láti Nàìjíríà sí Jerusalem ni pé òun fẹ́ lọ gbàbùkún. àní gbàbùkún gbà òun fẹ́ lọ sin Ọlọ́run ilẹ̀ tí Jésù tẹ̀ òun fẹ́ tẹ̀ ìgbàgbọ́ yẹn náà ló dẹ̀ máa help yẹn ìwádìí bá gba gbogbo àwọn ibi tó máa wá dé èmi ò ya fọ́tò ń bẹ́ o. kí wọ́n rí tẹ̀ ya fọ́tò. àdúrà lèmi lọ gbà ń bẹ ibòmí mo yíra mọ́lẹ̀ ń bẹ ibi tó ń tẹ Jésù sí àwọ̀ bẹ mo gbọ́wọ́ mi méjèèjì lé mo gbàdúrà and as sincerely should I tell you láti gbà tí mo dédé ayé mi ò wà bákan náà mo tún ti padà lọ. ẹ rá mi àdúrà wọn. Gidi àwọn tí mo gbàdúrà fún tí mo ní òkè gbogbo wọn yóò jẹ́ rí o. àwọn tẹ forúkọ wọn sọ́kàn débẹ̀ tẹ gbàdúrà fún lọ́hùn. wọ́n jẹ́rìí màmá kan ní kájọ gbàdúrà wà ń bẹ̀ àjọ lọ ni ó ní ọmọ òun ò tí ì bímọ gbogbo àdẹjọ gbàdúrà ní alẹ́ ọjọ́ kan lẹ́yìn ìgbà tá a pàdé nígbà tá a dé lẹ́yìn adẹ́yìn ọdún kan ó wá give testimony pé ọmọ ẹ̀ ti bí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ń jẹ́ pé tí wọ́n bá béèrè ń bẹ̀ odò kan wà ń bẹ̀ tó jẹ́ pé Dead Sea ni wọ́n pè. àkànú Bíbélì téèyàn bá wọ inú odò yẹn àìsàn tó bá wà lára ẹ̀ tó bá nígbàgbọ́ máa kúrò ẹni tá a jọ gbélé sọ fún mi pé agbára yẹn sì wà ní odò ẹ̀ dé sẹ́ òkun òkú fún àwọn tó bá ní gbàgbọ́ èèyàn lè lọ kó jẹ́ snacks ló máa jẹ títí máa fi bọ́ chicken. bíìtì wà ń bẹ̀. kí ni ẹ pé. bíìtì wà ní. ṣé odò wà ṣé bọ́dọ̀ mo ní Dead Sea. bá bíìtì wọn kò ṣe fàájì. ara ìjàmbá pa àwọn tó ìjọba ló kà wá lọ ńlá yẹn so ibi tó bá ní ibi tó bá kó wa lọ ó bá dẹ̀ dalẹ̀ àwọ̀ kíni bẹ́ẹ̀tì oúnjẹ kún bẹ́ẹ̀. so ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wo nìyẹn bá lọ tí yẹn bá ti ní ìgbàgbọ́ àwọn tó bá lọ àṣìṣe. bí ègún òdìlé bá wà ó wà ní kí n ṣe bó bá wà tó lè ba nǹkan jẹ́ lẹ́yìn 100 ọdún 100 ọdún 200 ọdún kí ló yẹ kéèyàn ṣe láti bọ́ nínú ègún òdìlé. ohun tó yẹ kéèyàn ṣe láti bọ́ nínú ègún ìdílé. ó lè ní step by step ó lè ní ìgbésẹ̀ ẹ lè bá wa tó step by step. ohun tó yẹ kó ṣe àkọ́kọ́ wá Ọlọ́run alààyè rí bí Jábésì ṣe wá rí
torí ìyá yẹn ló fi gégùn. jébẹ̀sì náà nírú pírọ́blẹ́mù ògùn mi nígbà yẹn. egún ìdílé tó ní ni wípé ìyá ẹ̀ sọ pé ọmọ ìbànújẹ́ ni orúkọ jábẹ́sì ọmọ ìbànújẹ́ ni ìtumọ̀ ẹ̀ torí wàhálà tí ìyá ẹ̀ ti là kọjá wọn ló wá ọlọ́run alààyè rí ó dẹ̀ gba àdúrà ìgbà tó máa parí ọ̀rọ̀ jábẹ́sì wọn ló jọ lọ́lá ju àwọn ọmọ ìyá ẹ̀ tó kù lọ so èèyàn wá ọlọ́run alààyè nípa gbígba Jésù Kristi lólúwa àti olùgbàlà ó wà ní jẹ́ kí ìṣòro ẹ̀ ó ní gbé ìṣòro yẹn sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro náà ń gbé wá ṣọ́ọ̀ṣì wọ́n máa gbé báyìí bulẹ̀ tó bá ń wà ṣùgbọ́n báyìí pàápàá ẹjẹ́ tètè bẹ̀rẹ̀ àdúrà nítorí wọ́n ṣọ́ gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ kí ọkùnrin kọ́kọ́ wà settle kó ní good heart ó fẹ́ gbàdúrà sí ọ̀pọ̀lọpọ̀ ń pẹ́ nínú nítorí irú àwọn kan bẹ́ẹ̀. téèyàn bá ti jẹ́ kí ogun tàbí ìṣòro èèyàn kó heavy lọ́kàn èèyàn tó bá jẹ́ heavy lọ́kàn èèyàn á pẹ́ nínú ogun yẹn. kò ní tètè kú o. kò lè kúrò kì í ṣe kò tètè kúrò. àfi tó bá ti make up mind ẹ pé ogun yìí lóòótọ́ kí nìyẹn ṣì ń jó o lára o. bẹ́ẹ̀ni òun bí lè pé ó kàn ń jó ni ó ti lọ́jọ́. ó ti ẹ gbọ́dọ̀ gbàgbé ó ní ẹnikẹ́ni tó bá máa tọ̀ òun lẹ́yìn ó ní kó sẹ́ ara ẹ̀ kó gbàgbé léèbù kó máa tọ̀ òun lẹ́yìn Jésù ló sọ bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ò máa lọ a máa jump from one mountain to another màmá kan wọ́n gbé wá bá wa ní campground tí mo ń sọ fún yín pé níbi ọdún bíi 5 sí 6 sẹ́yìn ó ní kò sórí òkè tí wọ́n ti dé pé ó lóyún ọdún 5. oyún ìjú kan oyún gangan. oyún olóyún èèyàn ti kùn. bẹ́ẹ̀ kò bí fọdún 5. ọmọ gan ti wu eyín. ẹ máa gbọ́ mímọ nírun abíyá nu oyún. èmi ò mọ̀ pé wà pẹ̀lú wa alẹ́ ọjọ́ ìṣòro ọjọ́ Friday a máa ń ṣe ìṣòro ní convention lóhun olúwa jáde pé arábìnrin kan wà níbi tó ti ní ọdún 5. oyún ọdún 5. bẹ́ẹ̀ ni àwọn èèyàn bá pariwo ajá àwọn èèyàn tó ti mọ̀ bẹ́ẹ̀ kò sí ìtòfẹ́ ẹ̀rù ń bá wọn àti wá bá mi ṣe get àti wọn wò pé àwọn mọ̀ pé Ọlọ́run máa sọ̀rọ̀ wọ́n gbàgbọ́ délẹ́gùn yẹn ẹ jẹ́ n sọ fún yín mi ò gbàdúrà fún mo kàn ní kó bá mi bu omi wá mo dẹ̀ gbé sókè mo dẹ̀ dá sínú mo dẹ̀ gbóhùn olúwa pé tó bá di May máa bí ọmọ yẹn a dẹ̀ ṣe program yẹn ní March èmi ti gbàgbé bẹ́ẹ̀ ni èmi ti gbàgbé bóyá church mo wà bóyá nínú mo wà mo kàn rí pé nọ́mbà mi ọkàn ń pé kútọ̀ ni woman yẹn ti ń tajà náà sọ fún mi kò ti bímọ. olóyún ọdún 5 bímọ o àbíyè ló sì bí. òbí yẹ ọmọ wà bẹ́ẹ̀ lẹ́tà ọmọ yẹn kú ẹmọdé tó fi kú ó gbé wá sọ́dọ̀ Ọlọ́run. pé ọgbà tó ti bímọ yẹn kò wúlẹ̀. ṣé kò yẹ kó wá èmi ò ní sọ pé kó wá. pé bóyá ó lè ní gbèsè kan àbí nǹkan kan. kò tí ẹ sì gbé kó má ẹ jẹ́ ń sọ ọkọ fún yín ayé sọ bí tẹ́ni ìwé yà ó ṣe é rí kò sí gbèsè kankan lẹ́yìn Jésù ti gbé gbogbo ìgbésẹ̀ a máa gbàdúrà fún ni. láti fi já gbogbo àjàgà. a máa gbàdúrà fún amá kan wá ó ti bí ọmọ kan fún bí ọdún bíi 15 kò bí mi ọjọ́ kan wá wà ẹ̀mí Ọlọ́run kí n gbọ́wọ́lé ó dẹ̀ lóyún nígbà tó dẹ̀ bí ọmọ yẹn tán wọ́n á ní dáàdì ó pè mí lórí fóònù ohun tí ẹ mọ bí tàdúrà ti gbà ó kọ́sọ́ òun lọ. ó gbà káàkiri tètè mo ní ẹ lọ sí ẹ ronú dáadáa nígbà bá mọ ìgbàdúrà yẹn ti gbà. One thing about me, I will not force you. I don't force you. I won't beg you. I am not a beggar but a preacher. I'm not a beggar. I won't beg you. ìbéèrè kan tí wọ́n á béèrè ni pé torí ẹ̀sọ́ nípa ẹni tó yẹ pé wọ́n ti gbà lọ́wọ́ tó ti tọrọ lọ́wọ́ òòṣà kan tó òòṣà ti fún tó ti dá májẹ̀mú pẹ̀lú òòṣà mọ́ tó ti gba Jésù ní ìsìn tí wọn ò dẹ̀ tọmọ ò dẹ̀ mọ̀ pé ibì kan náà ti tọrọ òun ẹ̀ ń bá wà lórí oko bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe kó sáré lọ padà lọ bó òòṣà ń pé òòṣà wọn lọ́dọ̀ mi náà ti tọrọ rẹ o wọn lọ́dọ̀ rẹ náà ti tọrọ mi o kí ni tó máa jẹ tàbí ní tání kí n fún ọ tán wọn fún ọ o àbí kí ni yóò ṣe. ọ̀nà méjì ló pín sí o ẹni tó bá fẹ́ jogún ayé ó lè padà bẹ́ẹ̀ ni tó bá fẹ́ jogún ayé tó wò pé ó dà pé kìíní ìgbẹ́gbọ́n tó bá jẹ́ pé Kristi ló fẹ́ bá lọ ó máa gba Jésù ó dẹ̀ máa pinnu láti jẹ ìyà tó bá wà nídìí tó ní wọ́n máa dì pẹ̀lú ẹ̀ máa dì pẹ̀lú ẹ̀ mo ń sọ pé wọ́n máa ń dì pẹ̀lú wọn gan they can even come to them physically. kò sí ká mọ̀ wulẹ̀ parọ́ tara wa jẹ. a máa gba àdúrà báyìí a máa dàbẹ́ pé àdúrà ò gbà ṣùgbọ́n tó bá lè dúró ó sì máa gba ìṣẹ́gun. ìmọ́lẹ̀ àpapà. no
òkùnkùn yẹn kàn ṣú ni ìmọ́lẹ̀ àtàn. màmá kan wà kò sí ẹgbẹ́ tó lóhùn òwò ó gba Jésù. kó tó gba Jésù àbí. kó tó gba Jésù nígbà tó gba Jésù ó lè máa lọ títí báyìí à ń faṣọ ní àmọ́ lára. ìyẹn tó lé o. ẹgbẹ́ wa tí mo sọ wọ́n á fa aṣọ yà mọ́ lára wọ́n fẹ́ yàwó rẹ̀ pápá kù sí. ó kú sí torí pé kò fẹ́ darapọ̀ máwọn ẹgbẹ́ ó òkùnkùn yẹn náà mọ́. ó ṣetán àti darapọ̀ á náà lásìkò. ó fẹ́ kúrò ńbẹ̀. ó kúrò ńbẹ̀ ojú ẹ̀ rí adẹ̀tẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé náà gba Jésù nígbà tí wàhálà yẹn pọ̀ wọ́n padà. wọ́n ju Jésù lẹ̀. wọ́n á máa jù lẹ̀ pé sí. wọ́n lé òòṣà lọ pé ìwọ òòṣà yìí. wọn ò lé òòṣà lọ wọ́n padà sọ́dọ̀ òòṣà ni mò ń sọ. ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà o. nǹkan tó le gan ni májẹ̀mú o. a jẹ́ pé téèyàn bá fẹ́ lọ gba ohunkóhun níbikíbi ṣe ohunkóhun pẹ̀lú ẹnikẹ́ni kéèyàn ṣọ́ra fún májẹ̀mú. èèyàn gbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ jọ. májẹ̀mú máa di ègún. májẹ̀mú ló máa di ègún. téèyàn bá ti mú májẹ̀mú ṣẹ. májẹ̀mú gangan a lè sọ pé òun lè gún. yes májẹ̀mú òkùnkùn ni mo sọ. ni máa bí ègún. májẹ̀mú tí Olúwa ló máa ń bí ìbùkún. béèyàn bá bọ́ lọ́nà dá májẹ̀mú tí ò bá mú ṣẹ ńkọ́. àwàlà náà ni o. ìyẹn náà tún lè dègún nìyẹn. ó lè dègún. ìgbọràn nínú májẹ̀mú Olúwa ló máa ń mú ìbùkún wá. ẹgbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbà kankan bì kan mọ́ wulẹ̀ dá májẹ̀mú rárá. tó bá májẹ̀mú lọ ńkọ́ májẹ̀mú ìgbéyàwó ńkọ́. òótọ́ máa dẹ̀ nìyẹn o májẹ̀mú kan dẹ̀ nìyẹn o ìwọ ni màá fẹ́ I love you torí. mo sọ fún bọ́dà kan ó ní gbogbo nǹkan ò lọ déédéé mo ní obìnrin méje ni wọ́n sọ fún pé wọ́n fẹ́ fẹ́ kò sí kankan tó fẹ́ inú àwọn méje yẹn mẹ́ta wọn àbẹ̀ tó jẹ́ àjẹ́ ni wọn. wàhálà rẹ. kí ni wọn máa wá ṣe mo ní kò sí ohun tó máa ṣe wàá lọ tún mú láti bẹ̀rẹ̀ ni tó bá rà ánú gbà. ó ti dá májẹ̀mú fún ọ̀pọ̀ obìnrin. ó ti dá májẹ̀mú fọ́pọ̀ obìnrin gbogbo tí mo sọ ìfáàtì mo sọ fún yín àbẹ̀ ẹni mi tó máa sọ pé dáàdì ẹ̀ bá mi praise ẹni ẹ̀wò kọ́ ọkùnrin méje wá mo ní sọ ọmọ Ọlọ́run ń kọ́ ọkùnrin méje kiri. èèyàn yóò fẹ́ gbé wò síra ni. fẹ́ ta tẹ́tẹ́ kò fẹ́ síyàn ni. nígbà tó mú un dé kò sí ó ti ṣìyàn already o àfi tó bá rà ánú gbà mo ní eléyìí ti jọ nájọ ṣe pọ̀ eléyìí ti nájọ ṣe pọ̀ inú àwọn méje mo ní àwọn mẹ́fà ní rárá márùn ni ẹgbọ́n inú márùn àti mẹ́fà. ok márùn tí ó ti bà lódodo ẹ nínú méje. òwádìí wọ́n ẹ̀jẹ̀ wa sọ fún mi pé ìwà wa fẹ́ béèrè bóyá ìrìn àjò tí wọ́n rìn tó mo ní tó rìn àbí tó fẹ́ rìn ìgbà tó bá yẹ kó o ti rìn o ti determine fúnra ẹ o wọn tó bá yẹ kó ẹ fẹ́ rìn ẹ máa béèrè question I ask questions. o fẹ́ fọkọ o ti láwọn méje ṣùgbọ́n márùn ti ń gorí ẹ̀. o ti gorí ẹ̀ gbọ́dọ̀ máa jẹun wọn jẹ́ lómi kan ló ti já balẹ̀ ẹ̀ pa. láì kì í ṣe aṣẹ́wó láì dẹ̀ kì í ṣe aṣẹ́wó. aṣẹ́wó ṣé mọ gbogbo tó ń ṣẹlẹ̀ ń gbòòrò nísìn ẹ mọ̀ pé mọ́ra wa ti sọnù ṣá. ó sì mú ọkọ̀ márùn kiri ayé níbi méje ní fẹ́ pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. ó ń fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo á lọ bí ẹ mọ̀ pé àwọn ọmọ mi rí bẹ́ẹ̀ nípa àwọn gbàdùn. yóò gba iPhone bí kan yóò gba gómìnà kan yóò gba sẹ́ẹ̀nì bí kan yóò gbowó ń bò mí. tí ò sì discipline nínú ilé tó ọmọ ní tó ọmọ tí ò sì rò tó máa play torí kálukú ti bá tiẹ̀ lọ báwọn kan ló káàkiri ní ìsìn tán náà ṣe gbàgbà ṣáà láti wá fọ̀rọ̀ Ọlọ́run lọ wọ́n á máa ní kíní. Church doesn't destroy. Any church that destroys is not a church. Church established. Mo mọ àwọn bàbá kan tó wá bá mi bí tán sọ pé àwọn wá kí mi torí àwọn ọmọ. Mùsùlùmí dẹ̀ ni. káì ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run táwọn ọmọ ń gbọ́. mo rẹ bàbá ó ń tún ayé wọn ṣe inú òbí wa dùn. Mùsùlùmí ni wọn ó dìde pè mí ó lóun fẹ́ dúpẹ́ lórí ìyàwó òun àtàwọn ọmọ òun. Wọ́n ti church wà fún nìyẹn. Church tó bá ń destroy ayé èèyàn is not a church. Church is not like that. Christ is not like that. Iṣẹ́ tí Jésù mú wá òun láti wá tàn ìmọ́lẹ̀ sí òkùnkùn. Ìmọ́lẹ̀ náà sì tàn òkùnkùn ò lè farasin. So ẹni tí ò bá fẹ́ gba ègún sórí ẹ jẹ́ kó gba májẹ̀mú Ọlọ́run. Yes. Ayé ti ìmọ́lẹ̀ ti wà láyé débi pé kéèyàn má lọ bá má ok ẹ wo ohun tó rọra ṣẹlẹ̀ yẹn ẹ yẹ ká gbé ti pé ká gbé ti pé bóyá bí ègún ìdílé ló fà á lọ́dọ̀ àwọn ẹni tó ṣe ẹ̀sìn ṣe rí ẹni ọmọ tí ó ń ṣe nǹkan yẹn LEKAN tó dírẹ́bà yẹn ó ti gbé ègún kalẹ̀ fún ìdílé pẹ̀lú bó ṣe pa àwọn tó pa pẹ̀lú tó pa yẹn pẹ̀lú ọkọ rẹ̀ jọ wọn lọ pa àwọn ọ̀gá ṣe rí bó ṣe wà yẹn àwọn the lineage ẹ̀ wọ́n nílò láti bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ kankan fún yín nípa ègún nípa story kan tí mo gbọ́ wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run yẹn ní ìfẹ́ dárúkọ ìjọ tó popular ni wọ́n ní bàbá yìí ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀
ìránṣẹ́ Ọlọ́run kan wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ níbẹ̀ àwọn bàbá ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n ní ṣe náà máa ń takò ìránṣẹ́ Ọlọ́run yẹn nígbà yẹn tí wọ́n bá fẹ́ fún wọn ní nǹkan ní church á náà gbọ́dọ̀ fún wọn pẹ̀lú àwọn alàgbà àjọ wọ́n ní gbọ́dọ̀ fún wọn ebi wọ́n pa ìránṣẹ́ Ọlọ́run nígbà tí Ọlọ́run wá fẹ́ fìyà jẹ àwọn alátakò yẹn bàbá yẹn àwọn alátakò yẹn ìkan nínú àwọn ọmọ Ọlọ́run wá gbé wá bẹ̀rẹ̀ ìyà yìí oṣù òun wá di wòlíì ó ti wọlé wá bẹ̀rẹ̀ ìyà yìí kò sí nǹkankan ó bá lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jù lọ wọ́n bá wọnú àdúrà ló bá wá fi ìran hàn níbi tí bàbá ẹ̀ ti máa ń takò ìránṣẹ́ Ọlọ́run gbà yẹn pé wọ́n gbọ́dọ̀ fún ní kan ṣe mọ́ ẹ̀ṣẹ̀ rárá ìsọdọ̀ ẹ̀ ni ṣe mọ́ ẹ̀ṣẹ̀ àwọn ọjọ́ kan wà àwọn náà máa sùn oúnjẹ sí ilé fún ìránṣẹ́ Ọlọ́run pé nítorí kóun lè fìyà jẹ wọn lọ́lọ́run sọ pé torí kóun lè fìyà jẹ ìran ẹ̀ lòun ṣe pé kan pé kó wá ṣiṣẹ́ kó lè mọ bó ṣe rí káì ìyẹn bá bẹ̀rẹ̀ àdúrà kó lóun tó yẹ ṣe dá lé. a jẹ́ pé Ọlọ́run ni ọbẹ̀ ẹlẹ́san tí mo ń bẹ ẹ̀ṣẹ̀ wò lórí ọmọ títí dé ìran kẹrin. a ní nítorí káàdì kó máa ṣe kí ni kó máa yẹ̀ wò. torí pé ẹlòmíì gan ó lè má jo nǹkan ni ó jẹ ìyá tó ṣe. ó lè má jo òun ló máa jẹ ìyá ẹ. yóò wá sí ilé ìdánmọ àtọmọ ọmọ. ó lágbára ọ̀pọ̀rọ̀ yẹn kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ. ẹ ṣeun gan ni fún ààyè tẹ́ fi gbà wá lónìí bó tiẹ̀ jẹ́ pé afẹ́ wá sí ṣọ́ọ̀ṣì yín lójijì ńjọ́ kan láti wá fi ọ̀rọ̀ wá àwọn kan lára àwọn ọmọ ìjọ yín lẹ́nu wò ṣùgbọ́n àráyè wá. wá bí first Sunday March. first Sunday ṣé chọ́ọ̀chì ibi àwẹ̀ náà ni. campground wa àti máa ṣe. first Sunday March. March first Sunday. níbo ni campground ni wa. kátó dẹ́dá ni. before dẹ́dá. kò ní ṣe rárá. ní Abẹ́òkúta. Abẹ́òkúta ok. ẹ mọ dẹ́dá náà. mo mọ dẹ́dá. àti ẹ̀dọ́ dẹ́dá. àti lọ bá àwọn ọdẹ kan bẹ̀rẹ̀ àti lọ sóko ọdẹ lọ́dẹ́dá ńjọ́ kan. bóyá àti ẹ̀tọ́ lọ mí báyìí ká lọ pa ẹran wọ́n fún mi ní odidi ẹtu. I just love the way you handle things so no. odidi ẹran ẹtu náà èmi nìkan àbí gbogbo òlu wọn lè mi nìkan àṣẹ tún dùn. ṣe ìjókòó sábẹ́ abẹ́ búkà kan báyìí ní abúlé yẹn náà ní ti báyìí. bẹ́ẹ̀ni. I monitor your YouTube. ẹ máa gbàdúrà ní ṣókí báwo yẹn. Ọlọ́run wa ẹ máa ṣe àgbé orúkọ yẹn gan torí pé ẹ dára bàbá ìgbà ọpẹ́ wa fún àánú àti oore ọ̀fẹ́ tá a rí gbà èyí tẹ́ fi ń tọ́jú wa bàbá ògo ni fún orúkọ yín gbogbo ọkàn tó ń wù mí mo sàsọtẹ́lẹ̀ ẹ̀rọ àánú Ọlọ́run gbà mí a sọ̀rọ̀ nípa ègún gbogbo ibikíbi tí ègún bá ti ń ṣiṣẹ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù iná kó máa jó wọn àmín gbogbo májẹ̀mú ègún kó dasán àmín gbà ní Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. mo wá lè dé fìlà mi padà báyìí. tó yóò tún dìgbà míì tá a tún mọ fàyọ pàdé ẹ̀yin tẹ́ ń subscribe sí ìkànnì wa ẹ ṣé ẹ̀yin tí ẹ ń share ẹ fáwọn míì kan lè máa rí wo ẹ ṣé ẹ̀yin tẹ́ ń pè mí lẹ́yìn ètò ẹ ṣé ẹ̀yin tẹ́ ń fìmọ̀ rírì hàn ẹ ṣé ẹ̀yin tẹ́ tó ń fowó ránṣẹ́ náà ẹ ṣé ara ẹni tí ń gbé ẹnìkan sẹ́ẹ̀dì account number mi ò tún tètè sẹ́ẹ̀dì account number má sẹ́ẹ̀dì ẹ̀ mi ò tiẹ̀ lérò mo kàn yídé gbọ́ tolóńtoló ní owó wá wọlé wọn láwọn fi ṣàtìlẹ́yìn fún iṣẹ́ táwọn ṣe ẹ ṣé o ẹnìkan gan bí $100 ló san tá a sì mú kóńtọ̀hún mọ bí n ṣe dúpẹ́ onítọ̀hún tó bá láǹfààní àti máa wò mí ẹ ṣé o àrọ́wọ́ yín o super thanks wọ́n tẹ super thanks fún wa $100 lẹ́nu yẹn dẹ̀ fi ibẹ̀ lórí YouTube ẹ ṣé gan ni mo mọ rírì yín o tẹ́ni yẹn bá ń wò mí mi ò múrúkú onítọ̀hún fún wa $100 lẹ́nu àìpẹ́ yìí ẹ ṣé gan ni o bàbá rẹ lómìnira tó fẹ́ tẹ super thanks ẹ mọ̀ tẹ ẹ ṣé gan ni ẹ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ nú ayé tiwa ni ẹ ṣé gan ni Ọlọ́run náà yóò túbọ̀ mọ bùkún yín ibi ẹ ti ń yọ owó yẹn ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà yín ẹ fẹ́ gbé advert wá sí ìkànnì Yorùbá Gidi TV ayé gbà yín ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ partner pẹ̀lú wa lórí tourism torí a fẹ́ rí dájú pé àárín àwọn ìrìn àjò gidi kẹ́yẹ mọ̀ pé nǹkan gidi ń bẹ ńlẹ̀ Yorùbá náà Ọlọ́run ṣẹ̀dá ìlú yìí dáadáa ẹ láǹfààní láti kàn sí wa títí ìgbà míì tá a tún máa pàdé ire o.
bàbá aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládùn fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládùn fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládùn kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládùn 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.